yẹn títí. Títí. You me baby. Oh God, what a surprise. Báwo ni lectures? I'm fine. Kí ló dé dé láti jọ yóò ti ẹ̀dẹ̀ yọjú sí mi. Oh, ní bínú ni Jumi. Ẹ káalẹ́ o. Ọkùnkúnlé. Tanmori. Ẹ kú gbádùn. Hey baby, how are you? Ẹ kò ṣáà dá wa nù ṣá láti jọ. Àwo kò rí bẹ́ẹ̀. Ṣé rí òkè ti bí báyìí? Ó ní kò jẹ́ kí n rí òkè tọ̀hún yẹn. Bon, ẹ má bínú, ẹ má bínú. It's all right. So báwo ni lectures? I'm fine, sir. Ṣé inú ẹ̀dẹ̀ ti dùn sí? I'm happy o. Ẹ kú gbádùn. Thanks, sir. Èmi gan tèmi ní ọ̀dà wò. All right, kò ní nice evening. Kí ló dé o ti ẹ̀yìn fún mi pò ń bọ̀? Mo kàn ní kí n ṣe báyìí ni. Kò ṣe báyìí, but à ń ṣe báyìí tẹ́lẹ̀. Ó wá bẹ́ẹ̀ ni. Sórí, mo ṣì mẹ́rẹ̀ bọ̀ lápò ni. Bí dúdú ni, bí funfun ni, ìwọ ṣáà lámùmọ́ra. Wà á rí láìpẹ́ yìí. Oh! Hi there. I'm okay. Kúnlé. Yeah. Kúnlé. Ẹ bá mi ṣe mí bàjẹ́. Mo kú. Kúnlé, please. Hey, 12:30. Kí Kúnlé má ti wọlé látàárọ̀. Ṣé bí iṣẹ́ ló máa lòun lọ báyìí?
What the f... Taribo West. Taribo? Kí ló wíṣìn? Get up now. Mo ní ta ló mú sìgá nígbà. Taribo West. Ní ìgbà tí wọ. Ó mama dé ní. You dey craze gan. Mama! Get up, man. Get up. Don't go over there. Get up and sit down. She time to recommend that. What time? 1 o'clock. I need love. You shaking me? Get up, man. The date. Oh boy, my family. You're crazy. Don't kill us here. Ha! Hey, okay. No, Lara. Ó sọ fún mi pé o mu sìgá mọ́. Ó sọ fún mi pé o ní gbogbo kíní mọ́. Now look at what is happening now. Come here. Go. Lara, sit here. My dad sọ̀rọ̀. Go. Lara. Ọmọ ni Lara. Òfin àìsí ṣìjẹ́. Over for me. I made a terrible mistake. Obìnrin ni mo pè é. Èyí ọ̀dẹ̀ ni mo pè é. Àṣẹ ẹranko lásán yẹn. Ebi ṣe ń wọ̀ yìí tí bá fún orí ẹ̀ jù ó máa fọ́ mi bí báńgà. But mi ò fẹ́ lóko ẹ̀ náà. Come on, do my time, my friend. Go. Kí ló máa ṣe é? Ṣé tí bá padà dé? Kí mo ti ẹ̀ ń sọ mọ́? You go. Mi ò lè sún yàrá ẹ̀. Mo mọ nǹkan tí máa ṣe. Bàjẹ́ tí máa padà wọnú lẹ́yìn tí máa bá ẹ. Máa surprise ẹ. Kò lè padà wá ẹ̀ ń gbà ẹ̀ kí tó bá ẹ. If you block yourself so well, don't let me meet you here in this room. My mind is better than you. Kí ló fẹ́ ṣe? Èyí máa dàgbé lórí. Wow. Fuck you. Oh, Jerry. How are you? Fine. Auntie ńkọ́? Wọ́n wà lókè. Jọ̀ọ́ sáré bá mi pè wọ́n. Ọkọ mi. Auntie. Ẹ káalẹ́. Ẹ kú jọ́ mẹ́ta. Jọ́kàn pẹ̀lú auntie. Mo ní wá rí yín ni o fún mátà kan tó ń disturb ẹ̀mí mi ni. Irú ọ̀rọ̀ wo nìyẹn? Ọ̀rọ̀ tẹ bá mi sọ ńjọ́ sígbà tí mo ṣe ń gbé mi báyìí ni. Ọ̀rọ̀ wo? Ẹ̀dẹ̀ yín sọ báyìí àǹtí ẹ mọ̀ náà ọ̀rọ̀ jú mi. Tẹ sọ pé ó jábọ́ lẹ́yìn mọ́ sí nígbà tó bí another thing pé wọ́n láti sáré wọnú ọjà ń hòhò à ń gbogbo búṣì bẹ́ẹ̀. Ẹ o reason mo ṣe wá gan ni pé ṣé kò sí nǹkan tá lè ṣe sí ni. Ọ̀rọ̀ ẹ kàn ń pa mí lẹ́rìn mi, ọ̀rọ̀ ẹ bí ọ̀rọ̀ ẹni tó ń gbòòrò mọ́dìyẹ ẹ̀ lọ́wọ́ ọkú tó níwọ̀n jẹ́ kó ń ra ìtàn lọ jẹ ìyẹn ló kó mi lẹ́mìí sókè tó pọ̀ náà pàápàá kẹ́mi sókè torí ẹ̀. Ṣé bí mo ti sọ fún ẹ pé irú tó ṣe yẹn kò sí solution àti pé màámi tí ò bá tún jẹ́ pé tán lè ṣe é fún wọn ti tún ṣaláìsí kì í ṣọ̀rọ̀ èní ọ̀rọ̀ tipẹ́tipẹ́ ni. Àti pàápàá ìjọ́ kẹta ọjọ́ tó ti kó kúrò ń bí ó ti mọ ọmọkùnrin kan tó máa forí ko ló ti mú wá tó níyẹn náà fẹ́fẹ́ òun àwọn máa ṣe ìyàwó àwọn máa ṣe gbà ó dẹ̀ ní hò ṣe ló yẹ kó máa dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá ẹ̀ tí mo ní kúré lórí ẹ̀ ìyẹn ló tún ní òun wá solution ẹ̀. Ẹ ń sọ fún mi pé Júmi ti ní ẹni tó fẹ́ fẹ́ báyìí ó ní fiancé. Ọ̀rọ̀ fiancé kọ́ a máa ṣe ìyàwó láìpẹ́ lèmi ń sọ fún ẹ. All right. Okay. Oh, yeah, me. Okay. Ẹ ṣé àǹtí. Bẹ́ẹ̀ni ọlá lọ gbé brandy wá kí ni máa ṣáà ní ìlú.
Pẹ̀lẹ́ ó máa lọ́lẹ̀ pẹ̀lẹ́. Pẹ̀lẹ́ pẹ̀lẹ́ rọra wú ó máa lọ́lẹ̀ rọra wú pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́. Bíọ́dún. Tẹ̀sí máa jẹ́ ìgbà mi. Ìgbàlùkù tó wà fún mi báyìí tí ó ní sọ́ọ́nù mi jọ ilé kẹta rẹ̀ tàbí mo fẹ́ bẹ̀ ẹ́ tí ó ní sọ́ọ́nù mi jọ mo ti lọ ìfún mi ìṣẹ̀lẹ̀ ọlọ́run jọ ọ̀rẹ́ kọ́ sọ sí lẹ́nu ẹlẹ́sẹ̀ tó lọ tún wá fẹ́ mi ẹ̀dá mi tàbí mo fẹ́ bẹ̀ wasurutu wasurutu kisumi ìjọba kisumi wàhálà kisumi mama tọ́ mi níjà o. Mr. Borode ṣé o ṣe insist pé o ní jẹ́wọ́ lórí ọ̀rọ̀ yìí? You killed that girl accidentally, my friend. Ìwọ ló pa ọmọ yẹn, right? Ṣé nítorí yìí pé ọmọ yẹn bèèrè owó tí o jẹ bàbá ẹ̀ tí o jẹ ìfíìmù láti fi ọwọ́ kú nípa ọmọdé ẹ̀ accidentally ló pa ìyàwó ẹ̀ ń burú léèyàn. You are a very hardened criminal. Ọmọ lọ́wọ́ ẹ̀ jẹ́ tẹ̀ náà. Owó ti bí nípo smart àbí o fẹ́ jẹ́wọ́. Talk to me. Talk to me, my friend. Talk to me. Look, let me tell you. Ṣòrí èyí tí mo bẹ́ẹ̀ pa yẹn part 1 ni. Kò yẹ mo ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ easily. My friend, ta ni ó pa ọmọ yẹn? Ìwọ àti àwọn olùdó ló pa. Alright. Ṣòrí lè you need it from me. Wọ́n tún wá dà pé ọ̀rọ̀ ẹgbẹ́ mi ní ju bá ṣe rò lọ. Yeah. Yes. Kí ló fẹ́ fi ṣe? Mo fẹ́ lọ aṣọ ní ara ẹ̀ ni. Kí ni? Ṣé wọ́n mú mi? Ẹ̀mí sọ́ọ́ fún mi. Jẹ́wọ́ fún mi o. Yes, jẹ́wọ́ fún mi kí ló fẹ́? Mo ti gbogbo máa jẹ́wọ́ ẹ̀. Jẹ́wọ́ fún mi. I'm listening to you. Jẹ́wọ́ fún mi. You are wasting my time, my friend. You are wasting my time. Give me all the shit. You máa ń wọ́n bẹ̀rẹ̀ owó tí o jẹ́ bàbá ẹ̀ lọ́wọ́ kú. Ẹgbẹ́ mi jẹ́wọ́. Ó wá lọ bá ń lọ. Ẹgbẹ́ mi jẹ́wọ́. Ok. Ẹjọ́ ẹgbẹ́ mi jẹ́wọ́. Ìmọ̀ pàkí ni yóò. Ìmọ̀ pàyà ọ̀gá. Mr. Borode. Ẹ̀dẹ̀ tó ẹ̀rù ẹ̀ lọ́wọ́ bọ̀ wá ẹ̀ pàdé ẹ̀wọ̀n náà. We are your friends. You are not. We are your friends. Ẹ̀dẹ̀ bá gbogbo àyà níjà ẹ̀dẹ̀ máa bínú. Bọ́lá ọ̀hún bí ra ní. Ẹ̀dẹ̀ mo ti mọ̀. Ẹ̀dẹ̀ ó yà sọ fún mi. Ẹ̀jẹ̀ kìí dẹ́ra. Orí mi ti ń dàrú. Orí ẹ̀ ti dàrú. Orí ẹ̀ ti dàrú. Ok. Orí ẹ̀ ti dàrú. Orí ẹ̀ ti dàrú. Jẹ́wọ́ òwúrọ̀. So kí ló tẹ̀lé? Kí ló dé tòṣe bá? Kí ló dé tòṣe bá? Kí ló dé tòṣe bá? Ẹ̀mí ìmọ̀ ẹ̀ parí. Kí ló dé tòṣe bá? Kí ló tẹ̀lé? Kí ló tẹ̀lé? Sọ ìdíje bọ̀ tí mi tètè pa ní gbogbo ìdílé. Just this. Listen, man. Just one. Wasurutu, surutu kisumi, ìjọba
lẹ́jà o hàn ṣóyè yẹ. Kò ṣe photocopies ẹ̀ 4 copies right then can bind it but kò jẹ́ kí n rí bound copies ẹ̀ o. Alright sir. Sir nípa ọ̀rọ̀ ti admin manager tí à ń sọ lọ. I know mama room later. Alright, I'll talk to him later. Yes sir. All right. Akure. Daddy yo. Daddy yo. Báwo ni? Ẹ yọ sí mi wẹ́rẹ́ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. Pẹ̀lẹ́. Ẹ jókòó daddy. Pẹ̀lẹ́. Ẹ kò yọ bẹ́ẹ̀ sí mi. Kí o sì daddy. Ìwọ mo wá rí. Rí èmi. Bẹ́ẹ̀ni. Daddy ẹ bá dín rányàn sí mi àbí kẹ́kọ̀ọ́ pè mí lórí fóònù kí n máa sáré bọ̀ kí n fa etí mi. Kì í ṣe lórí irú ọ̀rọ̀ tí mo wá rí ẹ fún ẹ. Mi ò dẹ̀ ní fẹ́ máa yà bàrá. Tó bá jẹ́ bẹ́ẹ̀ ẹ ló kọ́ bẹ́ẹ̀ mo sì free díẹ̀ báyìí. Wá lọ gba béèlì bọ́rọ̀ dé. Daddy ẹ wò ṣẹ́rí ọ̀rọ̀ yìí ti kọjá èmi Kúnlé as a person ó ti di ọ̀rọ̀ company versus Uncle Bọ́rọ̀dé ni ẹ mọ̀ ibi tó fi bá dẹ̀ ti wà Daddy. Kúnlé. Daddy. Kúnlé. Daddy mo ń dá iná. Èmi ló mọ̀ pé. Ẹ̀mẹ́ta. Lọ gba béèlì Bọ́rọ̀dé. Mo pa láṣẹ ni mi ò dá lábàá. All right Daddy mo ti gbọ́ mo dẹ̀ ti gbà. Ọlọ́run àpọ̀ ẹ̀lẹ́. Ọlọ́run àpọ̀ ẹ̀lẹ́. Wọ́n Daddy ẹ wo lọ́ọ̀ mi gan-an kọ́tẹ́ náà dẹ̀ mọ̀ ni. Ọlọ́run àpọ̀ ẹ̀lẹ́. Ọlọ́run àpọ̀ ẹ̀lẹ́. Àmín Daddy. Ṣùgbọ́n lórí gbogbo ẹ̀ bó tiẹ̀ kọ́kọ́ fún mi wàhálà ṣe díẹ̀ mo máa discipline. Yes, I will have to discipline you. Daddy. Tẹ́wẹ̀. Ayọ̀ Daddy. Ẹ̀wẹ̀. Ẹ̀wẹ̀ kí ni. Kúlẹ̀ mọ̀ ní kò tẹ́wẹ̀. Daddy ẹ̀wẹ̀ náà mi nẹ̀. Àti ní àbọ̀. Daddy yo. Daddy yo. Mo fẹ́ tètè máa lọ lé. All right. Báwo lẹ ṣe wá? The other boy tí mo ṣe ẹgbàá yẹn ló gbé mi wá. All right, okay. So Daddy. Akúlẹ̀. Daddy yo. Daddy. Anyway, ẹ wò mí ẹrẹ́ rẹ̀. Bàbá yẹn ló jọ. Daddy. Bàbá yẹn ló jọ. Ọ̀rà. Bàbá yẹn ló jọ. Má gbàgbé láti pè mí o. Ọ̀rà máa pè mí o. Àwọn ọkùnrin méjì kan wà ń ta wọ́n náà ń fẹ́ rí yín. Ọkùnrin méjì. Yes. Kí ló sọ kó ṣẹlẹ̀? Wọ́n ní àwọn wá fún nípa ilẹ̀ kan ṣá. Ilẹ̀. Yeah. Mo mọ̀ wọ́n rí. Mi ì rò bẹ́ẹ̀ o torí first time tó máa wá ní àti wọn. Ọ̀rọ̀ lè ná bá wa. Ló kàn wọlé. Okay sir. Ó yá ló tiẹ̀ iná ká má là ẹ́ o. Iná ká má là ẹ́. Wasurutu, 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 surutu kisumi, ìjọ̀gbọ̀n kisumi, wàhálà kisumi, mama tọ́ mi. Àwa bí láti jókòó tàbí láti sọ ohun Iná ká má là ẹ́ o. Kolokolo. Iná ká má là ẹ́ o. Iná ká má là ẹ́. Ọ̀pọ̀ oníjàkadì, àwọn mi bá lè tẹ̀ ẹ́. Iná ká má là ẹ́ o. Wasurutu, 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 surutu kisumi, fèlò kó bá tọ́ mi, ìjọ̀gbọ̀n kisumi, mama tọ́ mi lẹ́jà o. Iná ká má là ẹ́ o. Láre. 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 Iná ká má là ẹ́ o. Láre. 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 Mo máa gbé ọ. Ẹ jẹun. Ebi ò pa mí. Àǹtí mi eléyìí ò ń ṣọ̀rọ̀ ibi ò pa mí o.
ẹ jẹ oúnjẹ yìí kẹ́ bá lè ní strength ni. mi jẹ ọ̀rọ̀ yín sún èmi. kí ni ẹ̀ka ká sọ? kí ni nǹkan? báwo lè kí lára ẹ ti rí? pẹ̀lẹ́ Àkànkẹ́ kí lára ẹ ti ṣe báyìí? o ò lè sọ̀rọ̀ ni. ẹ̀wọ̀ àǹtí mi wọn ò jẹun látàárọ̀ kódà omi lásán báyìí wọn ò fi kan ẹnu. ń gbọ́. ebi ò pa mí ni tí bá dé jẹ́ mo máa bì. ẹ kú jókòó ma. dókítà ẹ ṣe omi ọjọ́ ẹ kú tọ́jú wa. mà ìjẹ́ ṣáà madam ti jẹun. wọn ò jẹun o wọn ò jẹ anything. mo gbọ́ madam ẹ̀ ti jẹun. ebi ò pa mí ni. I need that jẹun ìfúnná àwọn oògùn yẹn ò ní ṣiṣẹ́ oògùn tá a fún yín yẹn kò ní ṣiṣẹ́ ṣe gbọ́. Dókítà irú àìsàn wo gbọ̀ngàn ni ó ṣe. shock ni. ń gbọ́. ṣẹ̀dẹ̀rí shock yẹn ó ti jẹ́ kán ní miscarriage. oyún yẹn ti wálẹ̀. ooo yéé sunkún Àkànkẹ́ kí ló fẹ́ máa ké fún sí ṣáà mọ̀ kọ́kọ́ lọ múnú mi dùn ṣé o tún fẹ́ kí n máa tún ronú pẹ̀lú gbogbo situation tí mo wà nísìnyí ni àbírú ẹkún wò lélẹ́ báyìí sí. dókítà ìwà ìjẹun ni. ẹ má sunkún mọ́ Ọlọ́run tó ṣe léyìí ó máa ṣe mí. àǹtí mi inú mo pé tẹ bá ti ń sunkún báyìí èmi náà fẹ́ sunkún. iye ìjẹ wá jẹun. You are a criminal. You are a criminal. O ti lọ pa lọ́yà. Èmi. Mo lọ sí pa lọ́yà. Olùkọ́yà. Kí ló kò gbé lọ́yà? You are a criminal. You are too bad. Àwọn ọ̀rọ̀ sí mo lọ yọ. Àwọn ọ̀rọ̀ wọn ní sẹ́. Ọjọ́ bá pa lọ́yà kó pa lọ́yà. Àwọn ọ̀rọ̀ wọn ní sẹ́. Ọjọ́ bá pa lọ́yà. Ọjọ́ bá pa lọ́yà. Ọjọ́ bá pa lọ́yà. Beat me up. Mo ti gbọ́. Àwọn beat you up. Beat me up. Beat me up. Kò fọ orí wọlé wà á jẹ́ wọlé ojú bá lọ́wọ́ ojú bá lọ́wọ́ wọlé ojú bá lọ́wọ́ lórí ìkọ́jẹ́ kọ́jẹ́ ní àwọn tó dá ọ̀gbẹ́ àwọn tó kí wọ́n ti kánú balọ̀yà àwọn tó kánú balọ̀yà àwọn tó kánú balọ̀yà. wá surutu wá surutu wá surutu wá surutu surutu kì í sú mi ìdọ̀gbọ̀n kì í sú mi wàhálà kì í sú mi máma tọ́ mi níjà o kan ṣòye ìlàkàmọ́lá ẹ̀ o. ìlàkàmọ́lá ẹ̀. Okan, can we see your particular, sir? SP Deco. Are you a policeman? On a level now. Which level, Oga? Okay, come down. Accident, come down. Come down. Bring your particulars. Oga? Oga? Now we now. Yes. What do you mean by we? What is we? Hands up. Hands up. Let us talk now. Hands up. Check them. Nothing. I don't have anything now. But officer, hands up and press the vehicle. Open your boot first. Come open your boot. I don't have anything to do. Open your boot, you Buddha. Come open your boot here. Open your boot. Let me see. OC. Yes. What is this? Yes, very fast. Listen. No. Let us settle this case now. Let's settle. We don't look for you. Look at what we find in there, buddy.
It's very, very fast. Please, officer. We don't look for you. Follow us. Follow Jumi. Fine. How are you? I'm fine, no. Níbo lo ti ń bọ̀? Mo ń bọ̀ láti church wa ni. Area ni church wa. Omi pé o ti yanjú problem ènìyàn. Problem o. Ẹ máa gbọ́ Jumi. Problem problem pé o jábọ́ lẹ́yìn mọ́ sí ẹ̀ràn kan bẹ́ẹ̀ o yanjú ẹ̀ náà. Èmi jábọ́ lẹ́yìn mọ́ sí mi. Níbo lo ti gbọ́ story parapara? Ẹ máa gbọ́ Jumi. Oroke mi ò mọ gbogbo ẹni. Ó dà ṣé ìwọ kọ́ ló ní kí lọ bèrè lọ́wọ́ sister ẹ nígbà tá ní small problem gbà yẹn. Wo Kúnlé àwa wí ni gbogbo èyí tó ń sọ yẹn. Èmi ò ní problem kankan. Sister ẹ ló ṣàlàyé fún mi gbogbo ẹ lọ sọ lẹ́kùnrẹ́rẹ́ wọ́n ní ó jábọ́ lẹ́yìn mọ́ sí nígbà yẹn pé àṣà Yorùbá dẹ̀ ni pé kó gbé ẹ kó sáré kiri òhò náà jà ní gbogbo àwọn stuff bẹ́ẹ̀. Èmi yes. jábọ́ lẹ́yìn mọ́ sí mi. Èmi ò jábọ́ lẹ́yìn mọ́ sí mi. Ó jábọ́ Jumi. Ó dé bá mi jẹ́ ọmọ ló ti gbọ́ story parapara. Ok ṣé ọkùnrin mẹ́ta ò ti kú wọn ẹ lórí báyìí. Tọkùnrin mẹ́ta bá kú lórí mi ìyẹn wà ní àmúwá Ọlọ́run ni. Ó jábọ́ nìyẹn. Ó dà ṣé àǹtí ẹ̀ wà ní mú ẹ̀ dáadáa. Kúnlé ṣé o sọ mi pé sister mi ló sọ fún ẹ. Ta ló máa sọ fún mi ta ló tún mú ẹ ju anybody lọ sister ẹ ni. Àwọn náà sọ fún ẹ pé mo jábọ́ lẹ́yìn mọ́ sí. Ṣé àǹtí ẹ fẹ́ mú ẹ ó fẹ́ mú ẹ tì ní. Ṣé o lè tún sọ lójú wọn. Èmi Ọlákúnlé mi ò ní sọ̀rọ̀ ẹ̀ lójú wọn. Wọ́n tó bá dúró báyìí àjọ kojú báyìí àyànjú ẹ̀. Ibo ló ń lọ. Mo wá wòyàn ní àdúgbò mi báyìí ni. O ò ní lọ wo onítọ̀hún yẹn o máa wá jọ torí Ọlọ́run àjọ máa dọ́dọ̀ sísà mi ẹ̀ wá lọ sọ lójú wọn. Beautiful kí ló dé tí mi ò lè sọ lójú wọn ẹ jẹ́ àlọ́ mi ò kú nìkan gidi tí mò ń ṣe. Wasurutu fasurutu wasurutu surutu kisumi ìjọ̀gbọ̀n kisumi wàhálà kisumi mama tọ́ mi níjà o ma ṣòye yẹ ìlàkàmàlà ẹ o. ìlàkàmàlà ẹ. ìlàkàmàlà ẹ o. ìlàkàmàlà ẹ. ó bá tó ní jàkadì ọwọ́ mi balẹ̀ tó ṣòye yẹ ìlàkàmàlà ẹ o. Wasurutu fasurutu wasurutu surutu kisumi fèèyàn tó bá tọ́ mi ìjọ̀gbọ̀n kisumi mama tọ́ mi níjà o ma ṣòye ìlàkàmàlà ẹ o. ìlàkàmàlà ẹ. ìlàkàmàlà ẹ o. ọwọ́ mi balẹ̀ tó ṣòye ìlàkàmàlà ẹ o. Wasurutu wasurutu surutu kisumi ìjọ̀gbọ̀n kisumi wàhálà kisumi mama tọ́ mi níjà o ṣòye ìlàkàmàlà ẹ o. ìlàkàmàlà ẹ o. Where is the owner of this house? Wọ́n ti kú tipẹ́. What? Mrs. Oriola ni mo béèrè. Wọ́n ti jáde. Lọ síbo. Wẹ́ bí wọ́n bí tí wọ́n lọ bọ̀ tí wọ́n ní pẹ́ dé ṣá. Ẹ lálejò ni. Good afternoon, officer. Yeah, good afternoon, madam. Yes, hope there's no problem. No problem. Ṣé ẹ̀yin ni Mrs. Oriola? Yes. All right. Corporal. Sir. Bring that man. Okay, sir. Yeah, madam. Ṣé mo máa ń rí? Mi ì mọ̀ rí o. Ìyá funfun ta ló mọ̀. Mo ní mi ì mọ̀ ẹ́ rí. Officer. Yes. Ẹ máa kó wa lọ. Ìgbà tí ẹ kọ́ mú wa àṣà àkọ́kọ́ jẹ́wọ́ fún yín. Ilé ìwé tẹ́ ẹ rán wa lọ tẹ́ bá rún un náà lọ. A mọ ibi tára ń kú sí. Ẹ máa kó wa lọ. Hey, copper. Sir. March out to the vehicle. Madam yára wọlé síbí. Àyàbá àwọn ọ̀tá ẹ̀jẹ̀ ń lọ́wọ́ nínú mọ́tò mi.
ẹ lọ wọlé síwájú. Mo ti gbọ́. All right. Wasurutu, 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 surutu kesumi, dodo kesumi, wala kesumi, mama tó mi níjà o, ṣòye, ìlàkàmàlà ẹ̀ o, ìlàkàmàlà ẹ̀ o, ọba tó níjà kájí, ọwọ́ mi bá lè tó ṣòye, ìlàkàmàlà ẹ̀ o. Wasurutu, 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 surutu kisumi, fèèyàn tó bá tọ́ mi, ìrọ̀gbọ̀n kisumi, mama tọ́ mi níjà o wa, ṣòye. Jọ̀ọ́ torí Ọlọ́run adúkù ikú olùjẹ́wọ́ àgbàjọ wọn lọ́wọ́ pátá ṣe fún yín. Ìwọ yé ilẹ̀ ti ṣú mi àbí wọ́n pa àti ilẹ̀ ṣú àdùjọ ilẹ̀ tó ṣú yẹn kí náà ló máa mọ́ ọgbà rẹ̀ fún láwọ̀ ẹ̀ lọ́nà fún mi ní ọwọ́ àkínú tó máa ṣe fún mi lọ́wọ́ ìjọ mo kú ọwọ́ ìjọ ọ̀gbẹ́ni kí ló ṣẹlẹ̀ sí ẹ. ọ́fíìsà mo ti sọ bọ́ọ̀rọ̀ ṣe jẹ́ fún yín ṣẹ́rí ibi tẹ́ ń wo ọmọdé àbí èèyàn ni mí jẹ́jẹ́ lọ́mọ èkó ń lọ ni lárúbárí mo dẹ̀ ti bẹ̀rẹ̀ sí alálùbáríkà tí mò ń ṣe yìí ìkọkàn kì í kọ́ bára mi wọn ò mú mi rí atẹ́gùn kì í ṣẹ̀wọ̀n kó tó di pé obìnrin olórí burúkú yìí ó wá kó tiẹ̀ bá mi. ayé ẹ̀ ò dẹ̀ ní dáa èyí mo fún ẹ ṣẹ́ẹ̀kì ò ní ṣe eré. o ò fún wa ń ṣẹ́ẹ̀kì ìwọ ló gbéṣẹ́ fún wa ọ̀tọ̀ lẹ́ni tó ń fún wa ń ṣẹ́ẹ̀kì. ṣé o gbéṣẹ́ fún wọn lóòótọ́. mú bẹ́ẹ̀ sá. ọ́fíìsà ó tiẹ̀ fi dáa máa yìí ló fún wa ní ṣẹ́ẹ̀kì méjì ló dàbò ti kọ fún wa àkọ́kọ́ lórí iṣẹ́ tó dòwò gbé fún wa pé ká pa Kúnlé ọmọ ọkọ ẹ̀ unfortunately lára la pa tó jẹ́ ìyàwó ọmọ ọkọ ẹ̀ yẹn ṣẹ́ẹ̀kì second check máa yìí ló ní ká lọ bá wọn pa lọ́ọ̀yà àdèlọ apá lọ́ọ̀yà àtúnpa secretary ẹ̀ so àwọn méjèèjì yẹn ẹbí wọn dáadáa o wọn jọ ń ṣiṣẹ́ ni. ṣé tó tọ̀lù. tó so o ti da ọ̀rọ̀ lẹ̀ tó yìí ayé ẹ̀ ò dẹ̀ ní da obìnrin kò lè dálẹ̀ kí n bá forí ko kí wọ́n á sá lọ sí Amẹ́ríkà ò ní ṣeré tó ń kí ló ń pè. so ẹyẹ tó ń yọ kò yọ ẹnu ẹ bẹ̀rẹ̀ sí ní yọ orí ẹ ti yí. ẹjọ́ ọ̀gá. sísá mi mo ti délé bí ṣe délé ní gate wá sọ fún mi pé wà police station. mo wà ní náà nìyẹn o dẹ̀ ti rí mi. jẹ́ kí ló dé ẹ̀ka ọ̀sán ó wà sorry IGP o. táwọn èyí. ọ̀gbẹ́ni Ọlákúnlé orí ọlá lè bọ̀. ìwọ ni ó rọra kìlà sí pé kí wọ́n pa. ọdún wa wẹ̀ ni. ẹjọ kí ló ṣẹlẹ̀ níbẹ̀. ẹ jókòó. àǹtí inú mi dùn pé àwọn ẹni tí ẹ wà ń bí ṣẹ́yìn ọ̀gá ní obìnrin olórí burúkú yìí olóko tí ẹ bá tèmi o yes olóko tí ẹ bá tèmi ṣẹ́yìn ìjọ kan èmi àti ẹ àjọlọ sótẹ̀lì àlọ́gbádùn ara wa. wọ́n lè wọ́n pé wọ́n ní bọ́ọ̀ ìbí ọdún tó ń fẹ́ àbúrò ẹ̀ Jùmọ̀kẹ́ wọn ló ti kú. ó ti kú nìyẹn. ẹ tó kí ló pa náà. àtẹnudẹnu. tó ṣe iṣẹ́ ọwọ́ ẹ̀kọ́ ni iṣẹ́ yẹn. ṣòfẹ́ lóòmù ṣé mo sọ fún ẹ. bẹ́ẹ̀ tí ìjọ tó ń sọ yẹn mi rò pé bóyá o kàn fi ń ṣeré kò wọ́ ọ̀tẹ̀ wọn pa bọ́ yẹn. tí mi bá pa ìlọ́kọ́ wọn kò kúkú lórí. tó ọdún tó dẹ́nu pápápá jíjìn general manja. ó ṣẹ̀ṣẹ̀ yé mi ni ó tọ́lẹ̀ ní tẹ́lẹ̀ máa lọ àlọ́run lókè ọmọ yẹn kó fẹ́ lédi yẹn kó ló lè máa fúnra. àti pé òun náà ti tó ti lọ́ọ̀yà yìí ṣe tó mú mọ́ ara yẹn lọ́pàá gbà tàbúrò ẹ̀ ló tó bá dùn mí jù nígbà tó sọ pé tó ń bí friend àbúrò ẹ̀ bá orí mi kàn án. ọ̀rọ̀ wa máa kùnà bí orí lágbájá tó kọ ọmọ
anything for you tó gbọ́ láàárá nothing for you. òní tí ọmọ wá ní ẹ̀jíjì. ẹ̀gbọ́n ló gbọ́ lẹ́yìn. honestly ọgbọ́n tó náà yẹn dà torí tó bá yanjú ẹ̀ ó lè. sísá mi ẹ ṣàdúró bàbá tó yìí. kí ló fẹ́ kú sí kí ló ṣe. àǹtí kí ló fẹ́ tó láti fún tọ́wọ́ bó ṣe ní gbogbo lẹ́yìn. àṣé wọn pa pé ọmọ yìí ìjáwọ́ lẹ́yìn mọ́ sí nígbà kékeré ló bá sáré ní òkú. ṣé bọ́ọ̀kùnrin méje kọ̀ọ̀kan ò gbọ́dọ̀ gbogbo kú lóyọ̀. ẹ wò anyway ẹ má ti jẹ́ kí n explode wà wá gbà. ọ̀dẹ̀ ni ẹ kí ló ń pariwo àǹtí ọ̀nkú fún ẹni tó pa bàbá ẹ̀ rí. tani. ele. olórí burúkú ẹ̀ wálé ń jọ́ náà lọ́hùn ó lóun fẹ́ wá gba fáìlì. Bámi sọ fún àbúrò wa sáré. Ṣé díẹ̀? Báwo? Fasurutu wasurutu surutu kisumi lọ́wọ́ kisumi wàhálà kisumi mama tọ́ mi níjà òkà ṣòye ìlàkàmàlà ẹ̀ o. ìlàkàmàlà ẹ̀ ìlàkàmàlà ẹ̀ o. ìlàkàmàlà ẹ̀ ọmọ oníjàkadì ọmọ oníbalẹ̀ tó ṣòye ìlàkàmàlà fáìsì ní ìṣiṣẹ́ lórí mo máa wá mi orí. ó má bí máa yá mo ti gbàgbé pé ọ̀dọ̀ mi ló wà ní èmi mo ṣiṣẹ́ lórí. wọ́n ló pa pọ́psí mi. wọ́n ló pa mí ní pọ́psí. èmi ni mo pa pọ́psí ẹ̀ lójú kòkòrò. ẹni tí ìwọ obìnrin pupa sójú ẹ̀wọ̀n jáde DPO ọmọ pupa ẹ̀ obìnrin tó ń èmi ni mo lọ wá láti fílẹ̀jì wọn. kò ní dáa fún ẹ. ṣé o ti wá dáa fún gbogbo wa níta wáyé wà á ríra o. ẹ wò ó èmi mo mú wá o mo mú wá gẹ́gẹ́ bí ìyàwó mi láti fẹ́ torí kó sí wá sọ́fíìsì ọ̀dọ̀ wa ọ̀gá lè bẹ̀rẹ̀ sí ní fún ní owó tẹ́mi ò mọ̀ kí n tó ṣẹ́jú pẹ́ ó ti gbà lọ́wọ́ mi. ọwọ́ ni mo pa ẹni pọ́psì mi ò ní pa ẹni pọ́psì ẹ̀yin náà mọ̀ pé afẹ́ni lóbìnrin kò fojú owó ní òun lèmi náà fi kọ́kọ́ yanjú ẹ̀. ẹ dúró ọ̀rọ̀ yóò tí ì yé mi o. so nítorí ogún ṣíì nítorí ogún ológun ní ogún tùdútù ìṣe ń ṣẹlẹ̀ àbí àti bẹ́ẹ̀ ní kébè ìgbẹ́lẹ̀ rẹ̀. ẹ jọ DPO mi ò fẹ́ believe nǹkan tí mò ń fi etí gbọ́ tí mo tún fi ojú kó because ẹ bí ṣe wà á sìn ẹ lè measure temperature ara mi. ìwọ ní ìwọ ni wọ́n wá ti pa lọ́yà. mo sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan. báwo lè ṣe pa lọ́yà. wọ́n rán wa iṣẹ́ tiẹ̀ separate ni tó ti yé mi ó sì sanwó lọ́tọ̀. kí ló tó pa lọ́yà. ẹ̀ẹ́dẹ́ fi ti ṣe lọ́yà lẹ̀ ìjẹkújẹ ló bá lọ́yà níbẹ̀ ó ń jẹrin àgbà. kò fẹ́ dáa fún ẹni kí ló dé tó ń sọ̀rọ̀ lọ títì. gbogbo ẹ̀ la máa tú lónìí ṣe rí lọ́yà yẹn láti jẹ ogún ọkọ̀ wúmà yìí àṣì ẹgbẹ́ yẹn náà ní lọ́yà ń yá ó mú ẹ̀gbọ́n bẹ̀rẹ̀ sí ní la. òun náà lọ́kọ́ fún ilé ìjọba tó jábọ́ lára ẹ̀ gbogbo ẹ̀ lánàá náà. anyway officer sáà gẹ́gẹ́ tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀. àkúdé oníkèmọ̀ òun lórí ìdílé ayé mi. ẹ jọ DPO mo fẹ́ tọrọ favour kan lọ́wọ́ yín mo dẹ̀ mọ̀ pé ẹ máa ṣe rí case tó wà nílẹ̀ yìí mo ní keen interest lórí ẹ̀ ẹ jẹ́ wọ́n ṣe kọ́kọ́ lọ ẹ̀ náà ẹ jẹ́ kó bá mi pa wọ́n lẹ́yìn kọ̀ọ̀kan náà ṣe tẹ́ bá pa wọ́n tán corpses wọn òkú wọn ẹ jẹ́ kí n gbà kó tó bá wù mí gbà ẹ̀ máa fi wọ́n ṣe ẹ ò DPO tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ gbogbo property tí mo jogún lọ́wọ́ popsi mi àti tí mo iṣẹ́ fún ní United States gbogbo ẹ̀ pátá ni máa kó tà tí máa fi fa kéèsì yìí ṣé máa bá wọn jà òkú àtàyè wọn ẹ má ọjọ́ níwèé ẹ ti ẹ̀ ṣe for now ẹ ṣe for now. Mr. Ron èmi fẹ́ assure yín wípé law will take its normal course. DPO law. bẹ́ẹ̀ni bí ó ṣe wáyé wọ́n lọ court pàápàá
tí wọ́n ti pààyàn oríṣiríṣi báyìí abẹ́ni gbogbo sùúrùtù tàbí pé kọ́ sí nítorí ogún ọlọ́gún. ó yà DPO ẹ ṣe gan for now ẹ ṣe gan. ok wọ́n tún ṣì máa lọ court. wọ́n dé court. Wo tiẹ̀ it's okay now. Má sùn wọn. Ọ̀rọ̀ ń ṣe kún everything is okay. Ayọ̀ ní tẹ̀ ṣáà máa dúpẹ́. Àbí tẹ̀ àti ẹ̀ lọ sùn. Bẹ́ẹ̀ tẹ̀ àti ẹ̀ lọ sùn. Ìyá àgbègbè ọ̀wọ́ sí i. Bí ṣe wà ní ojú mi lè gbogbo ẹ lọ. Àbẹ́ ètò jíù everybody. Ìgbọ́dọ̀ pẹ̀lú wọn láti US láti Nàìjíríà rẹ̀. Ó dà. Alákàndé kọ̀ rọ̀wọ̀ sí ó yá ló tiẹ̀ iná ká má la ẹ̀ o. iná ká má la ẹ̀. ṣé àwa lè torí pé ebi ń pa ni ká sì torí pé ọ̀rẹ́ wa ò gbọ́bẹ̀ kaná ká wá jẹ oúnjẹ ọ̀tá ẹni bí ó léwu oúnjẹ ẹ̀gbin ni. kò tí ì yé mi o ẹ̀yin lẹ́ni bí náà bá tán láṣọ ẹ jẹ́ kí n tán lè kanna. sórí bàbá mi á máa sọ̀rọ̀ kan nígbà tá a wà léwe wọ́n ní kò ní àwọn lára títí tí káwọn ọmọ wá igbó akákiri bẹ́ẹ̀ ni ò sì rọ òun lọ́rùn gbẹ̀dẹ̀ kó ń ra àkálẹ̀ kó wọ́n máa gbé tó já sí pé àníkàkà kí gbajúmọ̀ ó jọ̀pọ̀ lọ ẹni tí ó pa kọ̀ǹkọ̀ fún ló yẹ ó jáde. dúró tì mí ọ̀rọ̀ yẹn tóbi gan-an. kò sí bó ṣe fẹ́ tóbi tó tẹ́ ẹ̀ ní lè sọ nǹkan tó wà nù yín náà ẹnu la máa fi sọ. òye ọ̀rọ̀ mi kò lè yé ní kankan òye ọ̀rọ̀ mi òye lọ́wọ́. ǹjẹ́ mọ̀ bóyá Mrs. Ọlọ́runròjọ́yìn ìyẹn mọ́mì bóyá wọ́n bá ẹnì kankan dá business kankan pọ̀ tó lè fa kíru èèyàn bẹ́ẹ̀ kó máa lépa wọn láì dá. àtọjọ́ tí mo ti mọ mọ́mì wọn ṣe joint business rí though mọ́mì lówó lọ́wọ́ I mean she's comfortable but she keeps a very low profile. àárọ̀ ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ ọ̀tọ̀ ni ẹni tí ó lọ bá wọn ra foodstuff tí àwọn èèyàn jẹ. àbẹ̀bí ọlọ́run òjọ́ yín ó ń ta egbògi olóró. bóyá ó fẹ́ lówó ju kádàrá ẹ̀ lọ. Hey, shut up! How dare you address my mom like that? abẹ́tọ̀rí pé ó jẹ́ ẹ̀gbin ni. ṣó ń jẹ ẹ̀gbin ni. Bayowa Films and Records International